bàbá mi lọ́fà ọmọ lọ́fà mọ́jọ́ ọmọ abíṣújọ́ òkọ́ ọmọ jàkadì lóró tọ̀fà ọmọ jàkànjàkàn tọ́jà lọ́fà nílé ọlá lómi wọ́n lọ ṣojú obì ó ṣojú poro ẹ̀yin lọ́mọ pínrẹ́ láre pínrẹ́ láàrin pínrẹ́ láre ikọ̀ gbọ́dọ̀ jùkọ̀ lọ́fà tí kan bá jùkọ̀ lọ́fà ní bọ́ lọ́fà nínú bàbá ìmáàmù gbogbo lu ọ̀fà ẹkú ìnáwó ọjọ́ òjàre a ó túnṣe mí sí lọ́lá adéwálé mọ́ọ́mọ́dù lọ́lá ẹ̀yà sí. mo wá fi bàbá wa ọlọ́fà mọ́jọ mo fi kí gbogbo húlámọ́hù lápapọ̀ pátá. èèbà gbogbo húlámọ́hù lápapọ̀ o gbogbo òjò alálùfáà ṣe rí bàbá tí mo pẹ́yìn ló yẹ kọ́rán mo fi bẹ́ẹ̀ gbogbo húlámọ́hù lápapọ̀ mo fi ìmáàmù wa lọ́fà mo fi kí yín mo fa wí kòkó lójú ọlọ́rọ̀ mo fi kí yín mo fi bàbá ajápé mọ́ kèfèrí mo fi kí yín nítorí bàbá ò ní sọ̀rọ̀ kọ́ sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ò jàre ó yà sọ pé ọmọ lọ́fà mọ́ ń jọ ọmọ lọ́fà mọ́ jọ padà ń bẹ̀ bàbá ò lè jó àkọ́kọ́ fún wọn ni wọn kì í jó bí bàbá bá ti fẹ́ tí wọ́n ṣe báyìí ijó wọn ò jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kí ṣẹ̀rífù ó jó báfa ṣẹ̀rífù bá bẹ̀rẹ̀ ó dọ̀la kó tó dúró ẹ má jẹ́ kí ṣẹ̀rífù ó jò jàre látara bàbá wa mo kìkì ìjọba wa tá a bá sọ pé ìjọba Òṣòdì nìkan irọ́ nítorí àwọn ògbé lóṣòdì a sì ń jẹ lára MC Musiliu olùkórí iyo òníná kan tọkọ torí kan mo ti sọ lọ́jọ́ sí iyo ìpè irọ́ lẹ́lẹ́gàn ń pa ẹ̀rọ ni kẹlẹ́lẹ́gàn ń ṣe ọ̀rọ̀ ni orí bàbá wa míṣọ́nà ni kí máa sọ fólú ọmọ wípé wọ́n ní gbọ́dọ̀ débi tèmi ń ro fa ó yá nítorí olú ọmọ nítorí míṣọ́nà ìyá lọ́jà gbogbo Òṣòdì pátá òwe gèlè kórí ẹlẹ́gàn ó dàrú tí n bá ti kí MC ìyálájẹ́ o tí n bá ti kí MC màmá kí ìyálájẹ́ àti ìyálájẹ́ àtọ́ olú ọmọ Òṣòdì ò ní lè túká ó jàre jẹ́ kí n fẹ́ léyìí kí n fi ṣe fàájì fún ara sí ọ. ọmọ akínsàn yà fowó ra yìí lọ́dọ̀ mi. èmi náà a ti dúta yìí náà fún. olúwa mọ̀ wọ́n sọ pé wọ́n ò jẹ́ nǹkan kan. àwọn ẹlẹ́gàn wọ́n sọ pé wọ́n ò ní nǹkan kan. ojú ti tì wọ́n gbogbo wọn ti dọ̀rẹ́ àwa. إلهي أنت للعلماء فاضل فقول الشيخ محيدين فضلا أسامعك يا مولاي نهضة رحمتي بمحيدين سائل المتواصل وأصحابه والوالدين وإن ألوا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعنز وملجح ونجه لمأمول وفتح لمكفال حوائج في الدنيا بجايك عجلت واجلة أخرى ليوم مؤجل فصلاب العود ما ذكرتك وهدني سلامي على من قال يا ربي أمتي كنت برواسي أمير مي أميف الإمام Muhydeen Islamic Foundation
àmírù mi tó wá láti Port Harcourt wá síbí tí wọ́n sì tún padà láìpẹ́ yìí láti lọ fò lọ sí níbi tí àwọn olú ọmọ jòkó ni ẹ lọ jòkó tí wọ́n bẹ̀ yàrá mẹ́kúdí bá yàrá bá ọmọdé tó bá ti lówó olówó ti kú ọlọ́mọdé kẹ́ni kó bá ń gbàgà àmírù mi nu rárá èmi ò ní ẹ̀ dìde wọ́n ti gbàgà wá rárá olú ọmọ ẹ̀ jòkó àmírù mi nu yàrá mẹ́kúdí bá yàrá bá. سلامي على من قال يا رب أمتي ẹni bá yóò ń bá ànábì ò ní ṣòfò. أجرهم من النيران قال نعم نعم. ẹ̀yin almuslihun islam kini islam din islahu din bon kituni islahu din gbogbo náà làbà yẹn túpọ̀ lónìí wájú yín bí gbogbo yín tọ́lọ̀ ń tò sí ọkàn mi ẹ ní parẹ́ àmín. sẹ́rójú agbo tá a wà yìí olú ọmọ ló jẹ́ ń dàsìkò yìí nílẹ̀ yìí béèyàn bá dáa kò sẹ́ni tí ò ní rà lérú. náà. سلامي على من قال يا رب أمتي. àwọn tó máa ń invite mi wọ́n máa ń pè mí bíi scholar wọ́n yẹn rántí pé ìmáàmù odidi ìlú ni mí tó jọba ìlú mi lọ. ìlú tọ́lá ń gbé Alhaji Muhydeen Atesinse ìlú Gbàdámọ́sí ọba Mufta Gbàdámọ́sí Bàtàrin ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyàmọ́yà Gbàdámọ́sí ìlú Alhaji Tajudeen Protea Avalon ìlú àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ bá jẹ́ mọ́mọ́ bẹ́ẹ̀ jọba ìlú mi lọ torí yẹn tí ń tò lẹ́yìn mi tí ń bá rùkú tí ń bá tí rùkú tí wọ́n gbọ́dọ̀ rùkú nù. سلامي على من قال يا رب أمتي. àmọ́ olú ọmọ tóbi lọ́wọ́ mi láì tí ìfojú kàn yín mo ti gbòde ìwọlé ẹ jókòó mo ti gbà pé ń wò de láì tí ìfojú kàn yín torí ẹni tí èèyàn bá ń fẹ́ gbogbo tó bá dì mọ́ lọ́mọ fẹ́ràn bàbá mo fẹ́ràn ń fẹ́ràn ọmọ ọlọ́tẹ̀ ní ọ̀lẹ́ fọ́rọ̀ rí kú bá. Allah. tó o bá fẹ́ràn bàbá ọ fẹ́ràn ọmọ tóbi. náà. أجرهم من النيران قال نعم نعم. àmọ́ bí mo ṣe fẹ́ràn òde yìí tó tí yorùbá nàbì tó bẹ́ẹ̀. سلامي على من قال alájà fáwọlá. يا رب أمتي. inú ẹjọkọ inú àwẹ̀ lèmi ríra. أجرهم من النيران قال نعم نعم. níta tí yẹrẹ kó sì ń joyè èmi ni mo ṣe wá sí bẹ̀ níjọ́ náà àyè bẹ́ẹ̀ kọ́. سلامي lọ́lá ni àgbọ̀rọ̀ má pàdé. على من قال يا رب أمتي. sáà tí yorùbá nàbì ti lọ létà ni. أجرهم من النيران قال نعم نعم. ẹ̀yin alimuslihun ẹni tó bá kọ ẹ̀gbẹ́ síbi kó kọ ojú síbi kí á nísìn adúpẹ́ fún Ọlọ́run ọba. alhamdulillah. ẹ sì bá wa dúpẹ́ dáadáa. alhamdulillah. Olúwa mọ́ ọba tó ṣe pé àtọ́ uhu kàlà ọ̀rẹ́ tọ́lọ̀ ń bá tààyàn ọ̀rọ̀ ló fi sọ. mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa lẹ́nu. tẹ́ ẹ bá rí ẹni tí ń fà tí ń tó ọ̀rọ̀ ni iṣẹ́ tó ń ṣe tó di ọ̀la yìí àwọn kan ṣe orí ibú ni ẹ ṣe ń di ẹ̀. Allahu Akbar. fasubhana man aqama kullahu bima yasha. Olúwa mọ́ mímọ́ Ọlọ́run ọba tí máa gbé èèyàn síbi tó bá fẹ́.
ọba tí máa fún ni ní tó bá fẹ́ náfìlà ọ̀ràn oògùn ọ̀ràn àṣẹ Ọlọ́run ló ràn. àṣẹ Ọlọ́run ló ràn án. Mọ́kà tẹ̀yìn wa ń lọ tẹ́lẹ̀ ń lọ tọrọ owó lọ èèyàn kí wọ́n bí ń bẹ tó yọ lò sí. Mọ́kà táwọn kan lọ tẹ́lẹ̀ láwọn lọ tàwáfù káwọn lè bá àrówó ní àwa lọ tàwáfù àbí èèyàn kí wọ́n bí bẹ tí ò ní láárí àbí òṣòro sínú lárúbáwá ni. Kí ló ṣe ń tẹ́ Yorùbá nàbì dáadáa. Àwọn missionaries wa dà kí ló tẹ́ ẹ̀nà ẹ̀rọ káàkiri ẹ tó àga yín kẹjọ kan wájú mi báyìí yálà yà missionaries ní sọ̀rọ̀ báyìí àti baba ńlá bá wọn gbogbo yín ẹ̀dùn wájú mi kí n máa wò yín báyìí rárá ibẹ̀ ńkọ́ ibi mo fẹ́ ẹ gbé àga yín bẹ́yìn bá ń jẹ́ missionaries chief imam lèmi ẹ wá ń ku agbádá mọ́sálẹ̀ sí. fadhaka muradu bikulli khaliqati. Kókó Zaria àwọn kan jọ ni wọ́n kọjá ààyè wọn mo wá fóònù ọ́fíìsì yìí pé kẹ́ bá ń sọ fún wọn kí wọ́n dákun bẹ́ẹ̀ ṣe ń gbọ́n mi ètò sì ń lálàáfíà ẹ̀ mọ̀ lálàáfíà ni. àmín. Kí ló dé tọ̀ sàmí kí n tiẹ̀. Amina. Sálàáfíà tí wọ́n dín tiẹ̀ lọ́wọ́ ni bó o lọ wí jèrè. Fasubhana man aqama kullahu mimma yasha. Suleiman ó dẹ́lẹ̀ kejì mi yóò pàdé lónìí. Fadhaka muradu Shamsuddin ó dẹ́lẹ̀ kejì. Bikulli khaliqati. Alábà èmi ìlàjọ wà ní ìgàdò mo ti kú òní sìn èmi náà lájọ kú mbẹ. Fasubhana man. Olúwa mọ́ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ àjì Muslihudeen ẹni tí ń tún ẹ̀sìn ṣe al-Muslihu ẹni tí máa tún nǹkan ṣe Muslihudeen ẹni tá a dá nítorí kó wá tún ẹ̀sìn ṣe. Allahu akbar. Allahu akbar. Ẹ sọ bẹ́ẹ̀ dùn mẹ́mi tó. Fasubhana man aqama kullahu bima yasha. Ìyálájé ìyálọ́jà gbogbo èyí tí a bá ń jẹ mọ́ kí ìyálájé àbí ìyálọ́jà ìyálájé bí ò bá sájé kò sọ́jà bẹ́ẹ̀ bá dọ́jà alẹ̀ tí ò sájé wọn ò ti pa káyìn ni ajé ló bí ọjà. Olúwa mọ́ ibi tọ́lá ń gbé yín sí yìí tẹ́ ẹ di àpéwò ó tẹ́ lọ́rùn àbí ò tẹ́ yín lọ́rùn ẹ dá mi lóhùn dáadáa adúpẹ́ ẹ jòkó lẹ́ẹ̀lẹ́ Ọlọ́run náà ṣẹlòmíì lápéwò àmọ́ lórí orí ibú ni Allah ayé ò mọ̀ pé wò ó ṣùgbọ́n pẹ̀lú tìbànújẹ́ ni ẹ wá yọ àwọn obìnrin wá bẹ̀rẹ̀ sí ní jó pàdé yín gbogbo èèyàn wá ń jó olú ọmọ tíá gọ́fúnà wa lóde àbọ̀dé wa ní pírẹsidẹ́ǹtì wa ní ntọ́lọ́ yín yàn fún inú bí ò bá yàn bẹ́ẹ̀ bá jẹ̀gbẹ́ gan tẹ́ jẹ èèyàn kò lè rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ lónìí. Fadhaka. Torí àwọn alásàlátù yín ló pè mí tí wọ́n dálẹ̀ ló kọ yín. Gbogbo ẹ̀yin gbajúmọ̀ tẹ́ wà ń bí níjọ́ Musa ṣàgbére sọ́lọ́hún mo sọ fún wọn ó ní wọn lọ́n bó olóore rẹ tó Ọlọ́run lóore mi lọ béèrè má jẹ́ kí n sọ̀rọ̀ mi oore tiẹ̀ gan ọ̀ lè mọ bó ṣe tó ẹ̀yin yà wọ́n gbà bẹ́ẹ̀ dáhùn Ọlọ́run ní kí Musa ó lọ dá iná síwájú ìta rẹ̀ kó tan náà jango iná ẹjọ́ òun ó wá tan náà yẹn Wùmí nígbà tó wá tan náà Ọlọ́run ní pèpè ó wá pe èèyàn 10,000 ló dá lóhùn Ọlọ́run ní ọdún wọn máa tan náà tiẹ̀ lára tiẹ̀ kálukú wa ń tan náà kálukú ń tan náà ẹ̀ dá mi lóhùn wọ́n ń tàn wọ́n mú lọlé wọn wọ́n ń tàn wọ́n mú lọlé wọn àwọn ataná láti alẹ́ tó fi dàárọ̀ Ọlọ́run wa Musa ǹjẹ́ náà tiẹ̀ kú ó ní kò kú ó ní bẹ́ẹ̀ lóore tí n bá fún ẹ̀dá ẹgbẹ́ mi tó bá mú gbogbo ara ayé tọwọ́ rẹ̀ ò lè tán. Allah. Àmọ́ njá tí ò bá ti ná mọ́ atẹ́gùn ni ó pa náà mọ́ lọ́wọ́. Fasubhana man aqama kullahu bima yasha.
ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ tírìtì ń bí lónìí ẹnu náà tá ló ń tàn fún wọ tá ló tàn fún ọlọ́ọ̀dààmú kọ́ tó dé èèyàn ní oníjọ́ lójú àánú ẹni tó dààmú tí ò wá jẹ́ èèyàn ńkọ́ ìwọ dààmú kó tó dáa fún ọ ṣùgbọ́n ó dáa fún ọ ẹni tí ìwà jọ dààmú ńkọ́ torí rẹ wá burú ńkọ́ ẹ dá mi lónìí níbi ìbá kí ni tọ́pìkì wa ẹ ti wo káàdì yín àbẹ́wò pàtàkì ká náwó síbi tọ́lọ́ tọ́pìkì jẹ́ fún mi a'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo kẹ́yìn àfáà mi gbágbá mo kì í gbágbá mo kì í. Mo kẹ́yìn àfáà mi tẹ́ múlẹ̀ lọ́kìn tó dé Ọlọ́run ní jẹ́ parẹ́. Mo káwọn àfáà tá a jọ wá bí Aláàjì Adótó ìkànlẹ̀gbọ̀n ẹ̀ ní parẹ́. Now Innama sadaqatu lil fuqara'i. Wọ́n béèrè pé ká náwó síbi tọ́lọ́run ẹni bẹ́ẹ̀ ni ààyè márùn kan bẹ bẹ́ẹ̀ bá lówó tí ò bá ti hàn bẹ Ọlọ́run ò lè gbà lẹ́rú. Allahu Akbar. Ṣé mo léwu àbí ìléwu? Ẹ dá mi lóhùn o. Akramakumullah. Al-walidain olúwamọ owó téèyàn bá ní tí ò bá hàn lára ìyá àti bàbá rẹ kò lè ṣoríire lọ́jọ́ alẹ́. Allahu Akbar. Ẹ dákun. Olówó lóòótọ́ ẹ má ti sọ ká náwó sójú ọ̀nà tọ́lọ́run Ọlọ́run ti náwó sójú ọ̀nà rẹ̀ bá a na ìsìláàmù ò lè parẹ́ àfẹnusọ bá fẹ́ ga lára ìsìláàmù ló kù ìsìláàmù ti ga ntọ́tọ́lọ́ ti ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina èmi ò mọ táwọn olówó ń lọ múra fún ǹjẹ́ bẹ́ẹ̀ sẹ́sẹ́ Káàbà làwọn ṣe mọ́ṣáláṣí jẹ́ tá a bá dé ẹ dá mi lóhùn dáadáa gbogbo ẹni tó lọ Mọ́kà ń bí ǹjẹ́ bí Káàbà ṣe rí ilé àlùwàlá Káàbà gan sí ò dájú mọ́ṣáláṣí tí a lọ àti yóò bá anábì ò wá. Sallallahu alayhi wa sallam. Mo wá fẹ́ béèrè ẹni kíni sọ́lá ló sọ̀kalẹ̀ tó wá tún Káàbà sí ẹ dá mi lóhùn fa ẹ̀rọ lọ́n ti ń gbálẹ̀ rí ẹ̀rọ lọ́n ti ń da àgànná rí èèyàn náà ni àwọn tó lẹ́mìí ìṣe ní ń ṣe ìsìláàmù ga àmọ́ àtọ́lá ń kó bẹ ẹ̀mí ìṣe wọn kéré. Allahu Akbar. ṣé gbódòdó ọ̀rọ̀ àbẹ́ gbọ́ ẹ dá mi lóhùn ẹ sì mọ̀ pé ní purọ́ fún yín ẹni torí kí ni ìfi ní purọ́ mo ti débi tí mò ń lọ ẹni bó ni mò ń lọ front line láyé lónìí wájú sáfù wájú èmi sì ni mọ́mù kẹwàá nínú ọmọ ìyá kan náà bàbá kan náà fún ìlú Ọ̀fà ẹlẹ́ẹ̀kẹwàá nínú ọmọ ìyá kan náà bàbá kan náà tẹ́nìkan ò jẹ làwọn láàrin kí wàá ló tó kù ẹ jẹ́ nǹkan márààrún ìyá àti bàbá ẹ̀yin gbajúmọ̀ tẹ wà ń bí lónìí wọn ní ìyá rẹ kú ọ̀lẹ́ rọkọ̀ fún mọ́ bàbá rẹ ti kú ọ̀lẹ́ ráńpá kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ẹ̀yin kọ́ lé 50 million 250 million 300 million sàárẹ̀ bàbá rẹ ò tó 1000. wọn ò dá mi lóhùn mọ́ ni kí ló tí wọn ò dá mi lóhùn kí ló lè ṣe lóko bí wa tóbi wo jù bẹ́ẹ̀ lọ bí wàá sí bá ya kó máa yà sí lẹ́yìn lẹ́pẹ́ mi. ìnàmọ́ kí ni jẹ́jẹ́ mo jòkó lọ́fà. Sadaqatu lil fuqara'i. ẹlòmíì ń gun mọ́tò 50 million níbí gbogbo ọkọ̀ tá a tò yí àmọ́ rẹ́ǹtì ẹ̀ àwọn ọmọ lára àmọ́ pósí tí ẹ fi sí òbí wa òǹtó tó pósí 50,000. wọn ò dá mi lóhùn mọ́ o kí ló tẹ̀ dá mi lóhùn èèyàn ò lè ra mọ́tò fún bàbá rẹ mọ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ máa dáhùn àwọn olówó ò ní dáhùn mọ́ kò lè kọ́lé fún bàbá rẹ mọ́ torí pé ó ti kú àbí èèyàn lè kọ́ mọ́ṣáláṣí tó 20 million ọlọ́run láàdá tí ń rí lórí ẹ̀ mo bùn bàbá mi lọ́dọ̀ ọlọ́run mo bùn ìyá mi lọ́dọ̀ ọlọ́run a ṣe pé ayé tí wọn ò dúró jẹ nígbà tí wọn kú tán wọn tún jèrè rẹ lọ náà nù. èmi lówó tán ní tí wọn lára àwọn tó bí ọ èso lórí rí olówó kẹ. ẹnìkan ló lòun fẹ́ mọ ní tí ó ṣẹlẹ̀ tá a bá kú tán olú ọmọ wọn bá fún un ní ẹsẹ̀ kókó kọ lọ ó
ọkọ̀ ọlọ́run bá dàn tán lára rẹ̀ ló bá já síbì kan ló bá rí àwọn òkú tí ń sáré tí ń jẹun bí egun tí ń ṣe bí wèrè bàbá kan wá dá dúró ó wá ní bàbá yìí ò jẹ ni ó lè mi ò lè jàjẹ́ ku ó ní sọ̀rọ̀ àti ń dààmú tí ń hu ó jẹun àwọn ìlànà tọ́mọ wọn tọrọ fún aláyé èmi lọ́mọ tí ń fodidi oúnjẹ ránṣẹ́ sí mi sọ̀rọ̀ àtọ́ rí àwọn lọ́mọ wọn jayé tí wọ́n rántí pọ́n lókùú lọ́rùn ó wá di ẹ̀yìn ọdún bíi méjì ó tún wá tún iṣẹ́ ń sà ó wá rí bàbá tí ò tọrọ níjọ́ wọn tún tọrọ jẹ bàbá kílẹ̀ ń wá láàrin wọn ó lọ́mọ tí ń tọrọ fún mi ló ti dolo sí ni Allahu Akbar. ṣé mo lè máa ṣe wáàsí lọ ẹ dá mi lóhùn olùkọ́ kìnnì kan mẹmóríà kìnnì kan àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. tọ́ọ̀fù kọ bàbá àtìyá rẹ̀ sí pẹ̀lú àníyàn kọ́ lọ́n ládàá tí màá rí bẹ́ẹ̀ mo fún òbí mi ṣé mo lè sọ kejì tẹ́yẹ̀ bá lówó tí ẹ̀ bá ti bá lọ́nà márààrún yìí ẹ kírun sí la òkú ni kódà àtúbọ̀tán rẹ̀ ń fì èsì ni kọ́ mọ̀ wó lulẹ̀ ṣé mo lè wí kejì o Akramakumullah. ẹlẹ́wọ̀ tún ni Naam. wal akrabun lára àwọn tí yẹn gbọ́dọ̀ náwó fún tí òfin ní tòsí kẹ́yìn ayé rẹ̀ ẹni kìíní àwọn tí wọ́n bímọ àwọn tí wọ́n ṣe kìíní tí wọ́n bímọ ọwọ́ invite àwọn àbúrò rẹ ó yá ẹ wá o ẹ wá bá mi sọdún náà tẹ́ níyàwó àtọmọ ọ yẹ ṣe fún wọn lẹ́rìn kí wọ́n pa tiẹ̀ náà nílé wọn ọwọ́ ni wọ́n bọ̀ sọdún sàn ní ẹ̀yà yẹn orí ibú fún ọ náà ní tiẹ̀ kí wọ́n kọ́ sọdún lé wọn náà kó wá bá wọn jọ kẹta ọdún ilé rẹ wá kún dalẹ̀ ẹjọ́ ọdún fún gbogbo àwọn fámìlì rẹ àsìkò ọ̀nàwọ́ sí ẹ náà fi wálé rẹ jẹ́ àná jẹ nílé tiẹ̀ mọ̀ sùn ọdọ̀ lòsì mọ̀kùn wọn lẹ́rú ká máa sọ̀rọ̀ lọ àbí adákẹ́ torí tí ń sọ yìí ó ti ń gún ẹlòmíì lójú egbò nígbà tí ó bá dákú tì mí lọ́rùn. Innama sadaqatu lil fuqara'i. ẹ béèrè ẹ̀kẹta o ẹ béèrè ṣé mo lè sọ kẹta wal asdiqa olúwàmọ lára àwọn tí wọn náwó fún tààfin ní ṣòfò ń làwọn ọ̀rẹ́ wa childhood friend àwọn ọ̀rẹ́ tẹ̀jọ palangba tí kádàrá takùn wọn kódà wọn tiẹ̀ ti bùn ọ́ rí àkọọ́lẹ̀ ògbìn ẹ́ torí pàfọ́rẹ́ rẹ ní 10,000 ó wá gun ọ̀kadà 8,000 ó tún fóònù 1,000 ọ̀ lè sórí rẹ báwọn torí owó tó fẹ́ fún ó ti náà ṣòfò tán. tó bá yíwó ọ̀kadà tó yíwó kọ́ọ̀lù ókè ló ó kù 1,000 lẹ́lẹ̀ ká máa kà á lọ. tọ́pìkì tẹ́ ẹ fún mi ẹjẹ́ á tú palẹ̀ èèyàn máa náwó fún ọ̀rẹ́ èèyàn àmọ́ ń dọ́tà bá fún ọ̀rẹ́ rẹ lówó mọ̀jẹ̀ ìyàwó rẹ ó mọ̀ obìnrin válù dúkìá ju àlọ́ nísìnyí ó sojúmọ́ mú yìí aláwọn ọ̀rẹ́ rẹ̀ ò jẹ́ ọgbádùn òun náà rántí ó ti gbà pé òun náà ọyọ́ nínú òsì ni wọn èyí fún ọ̀rẹ́ nìkan lójú ìyàwó kò ní jẹ́ ọ̀sùn lálẹ́ ẹjọ́ náà yóò bá tiẹ̀ jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ ńjọ́ tó bá ara mọ́tò fúnra wọn ńjọ́ ń lọ ọmọ owó ná ńjọ́ tó bá bùn ọ̀rẹ́ nìkan ní àpà ó lò fò bùn ọ̀rẹ́ rẹ nìkan lẹ́kọ́ tó sọ fún ìyàwó rẹ torobìnrin bá lù dúkìá ju àlọ́ àwa la ní ṣùgbọ́n mi wọn ibẹ̀ ló wà bí ìkọlùwé ó lọ tẹ́kọ̀ ọmọ ó jogún lókùn kó gbà lọ́wọ́ ọmọ ẹ nífẹ̀ẹ́ gbọ́yìn òdodo ọ̀rọ̀ sí mo sọ fún yín ẹni lọ́nà wo tọmọ yẹn bá ti kọjá 20 years báyìí ìyá rẹ ti máa ní ọmọ mi lọ́kọ mi kọ́ lọ sá máa lù yín pa bàbá yín obìnrin ní fi ń sáyé ṣèbó fẹ́ wọn náà ni wá sí ìyá lọ mi o ẹ má ti jẹun wí yòókù ẹ jẹ. Innama sadaqatu lil fuqara'i wal masakin. ẹ béèrè àwọn yòókù ẹ béèrè wal ahl lára àwọn tá a gbọ́dọ̀ náwó fún òun làwọn gbọ̀ngbọ̀n wa àwọn ará wa ẹ náà wò nu ìyàwó àtọmọ ọwọ́ aníláárí kò hàn lára ìyàwó rẹ àtọmọ rẹ ọ èso lóríire
ilẹ̀ Yorùbá lèèyàn ti ra mọ́tò tó dáa fóbìnrin tí a ti máa léèyàn jógun wọn lọ jẹ̀fọ́ ìwọ lọ ní dàn lóhùn tó o bá ra mọ́tò 20 million fóbìnrin rẹ sótó ìjọ tí ń gbin tó fẹ́ bímọ ni èmi lọ rà fóbìnrin tó kú sẹ́ ìwọ fẹ́ bímọ sóbìnrin la ọ̀hún ṣe bímọ nímọ̀ nítọ̀ ń gbọ̀n pàpàpàpàpà àbọ̀ sunkúnjọ́ tàn bí olú ọmọ ìyẹn máa sunkúnjọ́ tí wọ́n bímọ sóbìnrin la yóò máa bó ha bí akọ ẹ sí ni torí kó fẹ́ bímọ sóbìnrin la yóò máa bó ha bí akọ ẹ sí yóò máa lérí fọkànbalẹ̀ lọ́dún ní ọ̀tùkùn mọ́tò ọ̀tùkùn mọ́kà ọwọ́ tẹnu àmọ́ ń já tóbìnrin ó bá bí tiẹ̀ ẹ̀jẹ̀ àtẹkùn ni ó fi bí ẹ̀ dá mi ló obìnrin bímọ lẹ́nu ni o wọ́n lakùn rẹ̀ ni o obì lójú ara ni ọ̀nà ọ̀run gbogbo ẹ̀ kò sẹ́yìn tó rà níbẹ̀ ìwà àtìyàwó rẹ̀ wá jà ọ wá gba mọ́tò tó rà fún ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ ìṣèdánwò kan fún yín ọ̀nà tí ọmọ gbà wá sáyé ǹjọ́ lè gbabẹ́ wọlé padà sẹ́ẹ̀rì pọ́lọ́n ló bí kì í sàwà ọ̀nà tọmọ gbà tá a gbin tó ṣe kí ni tó jáde só lè wọlé padà lójú ẹsẹ̀ mọ́ lọ́wọ́ ná ìyàwó rẹ̀ fa ojú rẹ̀ wá yíbò sọ̀rọ̀ páyé rẹ̀ ti ń burú díẹ̀díẹ̀ wọ́n ń ná obìnrin kódà sẹ̀rí àdéká kókó ní fóbìnrin ni kò ní ká lé obìnrin kò lé tí ló bá bí ọ kókó ní kọ́ wọn bá dáràn ọwọ́ àna obìnrin fa wọn fi ń bleed ẹ̀jẹ̀ wá ń dà ọmọ rẹ̀ bìnrin tí ẹ bá nà bẹ́ẹ̀ sọkọ rẹ̀ sùn lé. ọgbàgbé kọ́ ọmọ tó ọ̀nà tó fẹ́ pa ìdùnnú mọ̀lẹ́bí kan lónà ká sọ̀rọ̀ àbí adákẹ́ o torí ẹ̀ tí mọ̀ tẹ́ kò sí ìrọ̀lẹ́ yìí o. إنما الصدقات للفقراء إنما الصدقات للفقراء. olóńgèrè ní ké ẹ béèrè lẹ́ẹ̀karùn-ún bá ẹ béèrè lẹ́ẹ̀karùn-ún mo ti wí kẹrin nísìn ẹ̀karùn-ún adín owó rẹ tó wá náà tọ́ ní jí ó hàn nínú ẹ̀sìn rẹ owó tí ò bá ti hàn nínú ẹ̀sìn kẹ́tọ̀ ohun tó kú ló kọ rí ó ti parẹ́ olúwàmọ́ al-muslihun tí wọ́n dálẹ̀ yìí mo ń sọ fún yín nírọ̀lẹ́ yìí níbi tẹ́ kù sí lọ́jọ́ alẹ́ nù ẹgbẹ́ ẹni kì í mú díẹ̀ wá gbogbo wa bá a ṣe wà yìí àtẹ̀mí náà àádàgbàdé bìkan tó wà àtẹ̀sẹ̀ ó mọ̀ ẹgbọ̀n ọ̀rẹ́ mẹ́rin ó kọ̀ ọ̀rẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́ta ó kọ̀ ọ̀rẹ́ méjì tó bá yá àní lè wá ara wa mọ́ àti di aparun wọn gan gbogbo aró ti lu ìgbà làwọn mọ̀ ní ẹ lọ kí só wà lálàáfíà ẹlẹ́mi náà wà níbi yìí o kò wọ́n ti sàmánì sọmídà ọwọ́ àtẹ̀sẹ̀ ó ti mọ̀ ẹgbọ̀n ẹ̀sìn ló kù tí ó kọ́wọ́ wà á hàn bẹ́ẹ̀ torí ńgbà náà ọ̀rẹ́ mẹ́wàá wọn ti lè kúkú méjì wọ́n lè kúkú ẹyọ ọ̀kẹ́ tó bá yá àní lẹ́gbẹ́mọ́lágbó olébẹ̀mí bá gùn àmọ́ ẹ̀sìn ni ò lè parẹ́ bàbá kọ́lé alẹ́ tún ta ẹ̀ tẹ̀lé mi bàbá ra mọ́tò alẹ́ tún ta bàbá ra aṣọ kò ní wù á wọ̀ mọ́ àmọ́ níta bá ṣe lórí ẹ̀sìn láàbà níwájú Ọlọ́run Allahu akibaru Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa Allah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa torí ẹgbẹ́ yìí tí ẹ sọ ló kọ yín ẹgbẹ́ yìí tó mi pè lóòótọ́ because èmi tẹ́ rí ẹrú Islam ni mí n sì ṣe wáàsí ìdíjọ́ tí ń yanu báyìí tọ́rọ òní ṣe sọmọ ni tágbà òde pátápátá wáàsí mi ẹlẹ́ẹ̀kẹrin ní lónìí kò ní má ṣe mí ìkílẹ̀ òtútù mọ́ ń gbọ́ ṣe pé mo ti mọ nítorí ntọ́nà fi dá mi gbówó yìí ṣe é súwọ́ láti náà ní wáàsí ìṣú èmi láti ṣe àjọgbàṣẹ́ ni olú ọmọ gbàṣẹ́ máa náà kò ní tán ẹ̀ sí àmì ni lẹ́tàkà mi ti àṣì ìkìlẹ̀ àlà ẹ má bẹ́ẹ̀ dùkọ́ wọn yín lè dínkù ń tọ́lọ̀ bá fún yàn ní máa tán àmọ́ tọ́lọ̀ bá fún yàn tí gbogbo ayé bá gbà yóò tún máa sún sí ni ọlá pé kí ni ń tọ́lọ̀ ń dá mẹ́yìn ẹni tí ó wàá jẹ́ di òṣónú tẹ́fìlẹ̀ ẹ̀ mọ́ ọlọ́mọdé pàdé ẹ̀. Àmín. sẹ́ni tá à ń ṣe lónìí kì í ṣiṣẹ́ òní tọmọ yín lẹ̀ ń rà kalẹ̀ bàbá rẹ̀ ò jẹ́ bẹ́ẹ̀
àwọn kan tí ń bá mi jà lọ́fà àwọn lọ fún bàbá kan lówó pé kó pa mí bàbá náà sì gbowó ó wá ní sẹ́ mú iye ọmọ Hussein kò sí pa ó wá ní kí wọ́n ó pè mí wá mo wá débẹ̀ ó wá ní kí n dúró yàrá àwọn arọ́fà fẹ́ẹ́ dé àti ẹ̀mọ́ kọ̀ rẹ wá wọ́n sì rí ẹ̀chẹ́ wọn lọ́kọ̀ọ̀kan lóòótọ́ àwọn àlọ́ tán ó náà lọ rí àmọ́ ní í ṣe mo ní sẹ́yìn ń pààyàn ni ó ní ìsá ní í ṣe wọ́n á ní kí ló dé ó ní bàbá rẹ̀ ṣe mí lóore njọ́ tá a bá pàdé bò ní í ṣe sọ fọlọ́ Allahu Akbar. oore lẹ́ ń ṣe káì kálukú ń sọ tí ọkùnrin kan sọ̀rọ̀ kan bì ó fọ́nì ni kò fọ́nì ó ní gbogbo ọmọ tá à ń bí bí ọmọ ehoro ọrùn ẹmu sí là ń bí sí ẹni tó sọnù ó ní táwọn fẹ́ kí ìyàwó àwọn mọ́lẹ̀ tó bá ti ní òun ò gbà ó ní ẹmu sí ń bẹ sáàtì lóyún owó kó máa ti dúró. ọ̀rọ̀ ń pa ilé rìn àbí ẹ̀ dá mi lóhùn ó jọ bí ẹ̀rín ni ọ̀lànù gbogbo olówó kọ̀ọ̀kan kí wọ́n ra ọ̀la adín ẹjọ́ wo yín ó hàn nínú ẹ̀sìn wọn wá kí àyà rẹ bọ̀. Innama sadaqatu lil fuqara'i. sókè bó sì fẹ́ ó yá. Innama sadaqatu lil torí parí fa bẹ́ẹ̀ fuqara'i. innama sadaqa. Innama sadaqatu lil fuqara'i. báyọ̀ bá lówó tán tó dààmú tó rówó bó ni ó ṣe náà. àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní ká ná fún àti àkọọ́lẹ̀ takò. àwọn táwọn náà sanná níbi wa tí ò já sówó. olú ọmọ ò gbọ́ owó tẹ̀yìn ó fi fóònù lójúmọ́ tí a bá kó fẹ́ lómi ìran wọn ò tọrọ jẹ mọ́. ẹ sáàtì fún àwọn Koko Zaria ẹ wo bí tí a ti ń jà sí sẹ̀mó àtẹjá tọkọ fẹ́ lùyàwó ẹ̀ pa nítorí sẹ̀mó àpò kan ẹ wá fún ẹ ní nǹkan kí wọ́n má sùn lóru pé yé owó ni ẹ fún àyè níta ẹ bá lọ́dọ̀ Ọlọ́run wọn ò dá mi ló. ẹ wo orú àwọn ẹ wọ ẹlòmíì tó wọṣọ àti fìlà ni ó ti da horo kò sí ń pa ọmọ rẹ ti dọmọ ọlọ́mọ lọ́dọọdún ẹ múrú 5 million nírú èyí ni kó máa wà dúgbò kọ̀ọ̀kan kan bẹ ń wọ̀n léèyàn ni òsì ti sún ọdẹ ẹranko wọn ni ká má jẹ kíní kan torí Lassa fever ẹgbọ́ tó bá rí fever kan yóò ṣe kíni yóò jẹ́ bí ayé rẹ burú dé dámi ló ń jèrè. Innama sadaqatu lil fuqara'i. ẹnìkan wà tí ń jòkú pẹ́pẹ́yẹ àáfàá kan bá ba lórí àtàn ó lọ ń jòkú pẹ́pẹ́yẹ ni ó lè wò lálàyé ó lè wò ní òní kú ká tó jẹ ó ní àrámù lọ ń jẹ ó ní Ọlọ́run tó ní aláàlẹ́ ò ṣe fún mi jẹ́ kí n tó máa jẹ àrámù kẹ́lẹ́ wò pé tó lọ́sì bá tòsí tẹ́wọ̀n ikíà. Allahu Akbar. olúwa mo bá ṣe ń wí tá a bá fún ẹlòmíì ní 5,000 lónìí kò ní bá rà mọ́ ṣèbí kó máa ra àpòyọ̀ kó máa tu lẹ́yìn ọjà ni ó ti yín pín déédéé tó jòkó tì ní ǹjẹ́ àwárí ràn wọ́n bẹ́ẹ̀ tí ẹ̀ fi rán wọn sí wọ́n fi jíṣẹ́ wọn ì bẹ́ẹ̀ yẹn nírú ẹ̀ fúnra yín ni ẹ máa handle rẹ̀. Wal amilina alayha. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Naam. àwọn àlùmùsùlùmí ẹ̀dá mi lónìí níbi tá a lè náwó sí káwa máa náwó lórí àwọn tí ń ṣiṣẹ́ lórí ẹ̀sìn nígbà tí wọ́n wá ní àwọn méjìlá náà lo private jet ní Nàìjíríà àmọ́ 4 nínú wọn pásítọ̀ ni àwọn 4 àtúnwárẹ́ nìkan tó ní jẹ́ẹ̀tì 4 bọ́lẹ̀ fi Islam sí o olówó ọ̀gádò tẹ́ ẹ bá rí ọ̀kadà tó dá dúró mọ́ṣáláṣí tí ò ní stand jẹ́ ibi ti gànà tààfà àti ń sẹ̀sà látù lọ́nà. tẹ́ bá lọ church tẹ́ bá rí mọ́tò tí wọ́n filẹ̀ tí ń ṣe yàrá náà kan somebody say mẹ́ẹ̀ tí ń pa ìwọ inú ọyẹ́ ní lọ kò lè rẹ́ torí wọ́n ti parí ayé wọ́n ti náwó lé lórí tó bá kéde oṣù mẹ́ta ń lọ lóyìnbó ń lọ sí mi nu ìran àfáà ní kú sórí ásámú. nígbà tí a ti délùú Èkó yìí ẹ mú àáfàá tí ń ṣe mọ́rúwá wá ẹ mú àáfàá tó dé ẹ mú pásítọ̀ tó wá dé koto síbi sùtánà àáfàá níwèé láàrin tó wá dé koto àáfàá ń ṣe ọ̀kadà àáfàá ń ṣe mọ́rúwá ojú òtí olówó tẹ́ ń tò lẹ́yìn wọn ò bẹ̀rù Ọlọ́run. àáfàá ni òrówó létọ́ ti ń lọ sun mọ́sálásí lánàá lé kó lé ládùúgbò létọ́ ìjàmọ́ tó wà lẹ́yìn rẹ kọ́
tọ́ka àfọ̀ ò bá ti balẹ̀ ẹ gbàgbé ọkàn ayé ò lè balẹ̀. wọn ò dá mi lóhùn mọ́ o. akramakumullah. kí ló tẹ̀ dá mi lóhùn mọ́. wal amilina alayha. ó kù ìṣẹ́jú mẹ́wàá. wọ́n náà ti ń ṣiṣẹ́ ẹ̀sìn ájì sátúndì irú ètò ẹ̀sìn ń bẹ̀ nísìn olúwa mọ́ àwọn alifati aha àwọn àsàlátù wasalamu alayka ya rasulallah as-salatu wasalamu alayka ya rasulallah. àwọn àfa àwọn bẹ́ẹ̀ ṣe ń wọ̀n níwájú tọ́kàn wọn ò bá ti balẹ̀ mọ́ iṣẹ́ wọn ò ní wọ̀n ṣe mọ́. ọmọ tèmi nísìn ọmọ mi ẹ wá ní sẹ́wọ̀n ni ó ṣe yóò láàfáà lòun ó ṣe ẹni kí nìdí ó wu àgbàlá mi ó rí i pé ọkọ̀ à ń gbé kú ká tó gbé kan jáde ni yóò fẹ́ jọ mí àmọ́ kápẹ́ láàfáà tí ń wọ́dùn létí aṣọ ni ọmọ rẹ ò ní fẹ́ jọ ohun tí ó sọ ni pé sórí ìwú tí bàbá ń ṣe kó nù tó ṣe rú ẹ yóò tàka dànù ni ọmọ ẹ̀mùsí yóò fẹ́ jẹ́ èèyàn ó rí i pé bàbá àwọn dé èèyàn ǹjẹ́ tọ́jú àfáà débi kí iṣẹ́ wọn ò wu ọmọ wọn ṣe. ìran àfáà náà ni wọ́n ń ká sámú tí wọ́n rí nǹkan jẹ sàárì wọn ò dá mi lóhùn mọ́fà. ìran àfáà ló fẹ́ sìnkú ọmọ tí ń lọ gbà àwọn ẹran ẹni tó wá ń tọ́jú rẹ tí ń tẹ̀lé ká kí ni wúlò rẹ̀ kò sẹ́ni tí òròyìn ẹmu sí fún mi dáadáa mo sì mọ yín tó pò ọmọ ọ̀fà ní ọmọ inú lè yá sí ọmọ èdè kan náà ni a tí MC yóò bá kíyàn àwọn àsìn kankan méjì tó yà mí lẹ́nu tí mo fi gba tí púpọ̀ torí mo sún mọ́ lówó mo jìnnà sólówó ẹni kí ló jẹ́ ń súnmọ́ wọn ní ìdí ọ̀rọ̀ lọ wọn tó wá jẹ́ ń jìnnà sí wọn ni pé àbùkù yára kàn yẹn lọ́dọ̀ wọn tó lówó bá ti gbé fóònù rẹ mọ́ tiẹ̀ bàjẹ́ wájú rẹ nù ìwọ náà kí díẹ̀ kọ́ sinmi ẹ̀ló ṣe ti tọ̀ láàárọ̀ ẹ̀ mo ní wò ní ó tún lọ sọ ẹ̀ló ẹ̀yẹ́ ò ṣe ti sàn mo ní orí rẹ̀ ó burú díẹ̀ báwọn. méjì tí mo wá rí mo ń travel lọ sí Àbújá níjọ́ kan Kánò mo ní wàásí ní Kánò ẹ̀ mọ̀ rántí sí n wà lè gbé mọ́tò lọ́mọ mo bá pè wọ́n wọ́n ní Imam ọmọ mélòó wọ́n bá búùkù mi lórí láì èyí kó wá jọ mí lójú òtẹ́ẹ̀ tí mo wá wà àsìkò òun bá tó MC ló lídìí jàmọ́ gbèsè sanjọ́ àlèkè àmọ́ lọ́dọ̀ Ọlọ́run èmi ò mọ kọ̀ọ̀kọ́ ohun tí mo rí mu sọ wọ́n tọ́ sí ń wá kọ̀kọ̀ ìwọ náà ò dáa tán ẹ̀ẹ̀mejì ẹlẹ́ẹ̀kejì mo tún wálẹ̀ níjó ni tí ò tí ì pẹ́ ẹ lòdì kan tẹ́ máa ń kára báyìí níbi ọ̀nà family ọ̀sìn yìí mẹ́ẹ̀ mo tún wá débẹ̀ mo tún wá bá MC náà ó tún kí jàmọ́ fún jàmọ́ lọ́wọ́ mo lẹ́nu Ọlọ́run iyì náà tó ìjà kírun bẹnu ọkọ̀ gbogbo òde tí ó bá lọ báyìí bàbá ilé pèrún kí ni ó ṣe jàmá yóò dìde yóò lọ ṣe kí ni ń tá a fi dẹni ọlọ́mọ ní ká kírun lásìkò ẹ̀ Ọlọ́run nígbà bẹ́ẹ̀ lára yín wọ́n bá ṣe ámì ìwọ lọ́mọ wọ́n ní ká náwó láwọn àti ń ṣiṣẹ́ ẹ̀sìn lórí bí àwọn àfáì wọ́n ti ń ké látàárọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kí wọ́n sá lọ́ǹdí ẹ̀sìn àbí kí wọ́n rí nǹkan jẹ òdodo lẹgbọ́n bóyá ìparí ṣùgbọ́n àpò ráìsì mẹ́rin kó o ṣe sẹ̀mú ẹ̀ kó o ṣe túwó ráìsì ń bẹ kó o ṣe àsìpọ̀ tó bá yá kó o tún mọ̀ wọ́n jẹ́ àwọn kan bẹ wọ́n ti sọ ayé wọn di tèmi nù olówó ẹ̀yin náà wà nù wọn Imam kìlọ̀ fẹ́ ná bó ṣe bó dídì njó ni àwọn olówó sì bẹ́ẹ̀ mọ̀ sunkún gbà tẹ́lẹ̀ mi ò rówó ná mọ́ pé ẹ pè mí Imam ẹ pè mí ẹnìkan ní ẹ pè mí torí Ọlọ́run ló dá mo pè ọ́ wọn ló jẹ máa kégbẹ wọn ti rà á ètò health mi àkànná gbé ọmọ gun ọkọ̀ ìwo lọ fẹ́ gùn àkànná rà á ó wá jẹ́ kí wáàsí ó rọ̀ mí lọ́rùn mo bẹ lọ́rùn fún àná kó ràn án lọ́rùn bàbá àwọn ẹ jòkó bàbá àwọn làwa jẹ́ àwa làwọn náà rí tí ẹ fi ń sáré kéwú kápẹ́ lásán olúwẹ̀ ń fò ní tí fìlà rọ̀ mọ́ lórí bí ẹ̀kọ́ kéwú ẹ jòkó kéwú ò ní wù wọn ké ẹ jòkó lẹ́lẹ̀ ẹnáwó náà ti ń dààmú lórí kéwú jẹ̀mọ́ ẹ̀ ní náà ọmọ A for apple yẹ́rẹ́kọ A for apple mo mọ iye tí mò ń san ní sukùl ọmọ mi A for apple B for boy C for cat D for dog ìyókù kò yé mọ́ àwọn ètò àǹsán ní kọ́tà kọ̀ọ̀kan 250,000
300,000 400 500 à ń rówó rẹ̀ àmọ́ àrówó ra kùránì fọmọ ẹ wò bàjẹ́ agbẹ́kan fún kan àwọn ọmọ pre-nursery àtúnṣe ìjáde fún ọ láti lọ sí nursery àbí ǹjẹ́ àṣẹ wòlímọ̀ kùránì dòní ọlọ́run wa ní ẹ máa kàwé rẹpẹtẹ mo yọ sẹ́kù ẹ̀ mo yàrá ìbáríkà kó ń bẹ̀ kéǹbó pọ̀ láyé kó mọ̀ sọ oúnjẹ nídìí ìwé mọ́ nígbà tá a tàpá sí kùránì ẹ̀yin ó máa sọ freedom ẹ̀ máa jó yípo òlu níjọ́ wòlímọ̀ àfọwọ́ máa sunkún wòlímọ̀ mẹ́wàá ẹ̀ yẹ́kù kan àtààbọ̀ ààbọ̀ ní fámílì àfa àti olówó lórí ẹ̀yọ̀ kan lára àta kéèyàn kọ́ máa ń ké fún ọdún méjì kó wá ṣe wòlímọ̀ kí ni ẹ má dùn jọ wòlímọ̀ ǹjẹ́ àdùn kùránì nù. والعاملين عليها والمؤلفة قلوبهم. àwọn tá a tún náà lórí ẹni ta ni ẹ dá mi lóhùn ẹni tó bá yẹ sẹ gba Islam tọkàn rẹ̀ ò balẹ̀ ẹ náwó lé lórí kẹ́mi rẹ̀ ò lè balẹ̀ ẹ rí ìtì ẹ kó mọ̀ pé Islam oríire wà ń bẹ̀. وفي الرقاب. ẹni tó wà nínú ìgbèkùn ọmọ ọ̀dọ̀ tí ń tọ́jú rẹ̀ tíyàwó rẹ̀ gbà tún rán ní skul abẹ́ ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ ló wá ṣe àmọ́ ẹ jẹ́ orí dùnú lọ́lé bàbá rẹ̀ ẹ fún lẹ́kọ̀ọ́ sẹ́ni ẹ náwó lé tó bá kú nípò ọmọ ọ̀dọ̀ kó lè dá dúró láyé rẹ̀ àbí tó bá sọ ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ àárọ̀ tí ó tún ṣe lọ́jọ́ alẹ́ lábẹ́ ẹ̀yìn ẹ jẹ́ orí tí òfin ní sọmọ ọ̀dọ̀ mọ́ wọn ò dá mi lóhùn èyí sọmọ ọ̀dọ̀ ọdún mẹ́rin yóò máa lọ wá ọ̀là lùbáríkà 1 million tá a lè ṣe kí ni ọ ti sìn á ọ sóríire ìyẹn wá ń sọmọ ọ̀dọ̀ ń lọ ẹ tún gba bàtà tẹ́ rà ẹ gbà sọ rẹ ẹ fílẹ̀ ní kolobo bó o lè fẹ́ kọ́ ọmọ yín orí lọ́jọ́ alẹ́. والجارمين. wọ́n ní ká náwó lórí ẹni tó jẹ gbèsè ọ̀rẹ́ rẹ tó jẹ gbèsè ọwọ́ àdì tí ń kírun tó wá kí àsùbà lórí 12 èéṣe ọlọ́kàn òun ò balẹ̀ gbèsè ni bá sán olúwa mọ gbogbo tí mo kà yìí ntọ́lọ́ ń gbé sórí tébù yìí ni bẹ́ẹ̀ bá ní sẹ́ni kò ní jẹ́ lówó ni. وفي سبيل الله. káwa náà síbi tọ́lọ́ ká kọ́ mọ́sálásí ká kọ́ lé kéwù ẹ̀ tẹ́lẹ̀ mi bá ẹ̀ dá mi lóhùn. kí Ramadan òde kẹ́ máa dáná ọ̀fẹ́ kẹ́ dá sínú ọ̀fẹ́ pé ní bíbá yẹn bá ń dáná èèyàn 100 sàárì èèyàn 100 tó o bá ti ṣe bẹ́ẹ̀ o ti wà ní Jánnà. àṣetọ́lọ́ fẹ́ ká ṣe ni. وابن السبيل. káwa náwó lórí onírìn àjò ẹni tí ì sọmọ wa ká ṣàánú rẹ gbogbo àlàlejò ayé àpàdà láàyè wa Muhydeen forin dá sí i orin tó jábọ́ láti sánmà tí wọ́n mẹ́ni ó kọ́. مكافأة السماحة دار خلد. mísánà Haji Yusuf ṣe olórin tó mọ̀ yìí nǹkan sánmà ló ti yọ. وأمن tẹ́ ẹ̀ bá kánjú sí nsọ̀tán rẹ̀. من مخافة يوم بوسي. ojú ń kan yín. وأمن من مخافة يوم بوسي. ojú ń kan ìyá eré kò ojú ń kan yín ìyá tó lóògùn yín náà máa ṣe fíìmù kẹ́ àyọkánù ọ̀tọ̀ làwọ̀ tó gbé wá lónìí. مكافأة السماحة دار خلد. وأمن من مخافة يوم بوسي. sẹ́mi ní ọkọrin àbẹ́ mọ̀ ẹnìkan ọmọ ọlọ́run náà ló mọ̀. Allah. àáfàá kan ló fẹ́ kọ́ mọ́sálásí ní bá ń sunkún ká àwọn olówó wa dá lóhùn. Màjúsí ẹnìkan tí wọ́n ń bọ náà ẹnìkan tí ń ṣe kí ni. Tí ń bọ̀ náà. ẹ sì dá mi lóhùn kí mo ní ń bọ iná good òun ló wá kó owó kalẹ̀ ṣé òṣìbúlí wá ní owó wò lọ ná ìwọ tó àìkírun tó àìgbàwẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àkísà kankan ń jábọ̀ láti sánmọ̀ ni ara ẹ̀ ní ẹ kọrin sí. مكافأة السماحة دار خلد. Adájùmọ̀kẹ́ ó ní tá a fi san ẹni tó bá dún yàn nínú. دار خلد. ó ní kó wọlé gbére kò ní wọná mọ́. Allah. ẹ tó dún ẹ̀sìn nínú. وأمن. Primbest Yarome Kudi àwọn àwọ̀ àdúgbò kan lọ́fà wọ́n ní kò sí mọ́sálásí bẹ́ẹ̀ òun nìkan sì ń dà.
ló kọ̀ ya wọn. ó wá gírèdì ọ̀nà tó tó 7 kilometres pé gbogbo ọkọ̀ tí bá ń rin bẹ́ẹ̀ àágùn òbí wọn ní ládàá rẹ̀ ní yàrá Mẹ̀kúdù tẹ̀ wí. stadium wa báyìí ní sinọ́fà wọ́n ní ìdìbò o ẹnìkan ti ń gbẹ náà nù. kárọ́pìtà nù lọ́wọ́ ní Central Mosque nílẹ̀ àlùwàlá ẹnìkan tó ṣe náà nù. ẹ̀sìn lọ́mọdé ni níbi tágbàlagbó ti káwọ́ sẹ́yìn tí ó wọ̀ nígbà kìí àmọ́ tọmọdé ọmọ ní àlejò ẹni kí ló kọ́ náà pẹ̀lú ọjọ́ orí. transformer àdúgbò ẹnìkan tó ṣe náà nù. wàhálà múnú yàrá Mẹ̀kúdù ni Mẹ̀kúdù olówó kéré. mímà ká fati àmì búùsì. ọlọ́mọdé ń pa ẹni tí ò tó pọ́n. wàá múnú mi. wọ́n lè bá náwó síbi ẹ̀sìn nígbà tí èèyàn bá ń dààmú níwájú Ọlọ́run á fún ní fọkànbalẹ̀. fala narun bimuhriqatin jawada. wọ́n lè tó báyìí máa tọ́ rẹ kókó sáré iná Ọlọ́run bò níjù kí lè sá ọmọ tó jùlọ lọ olóòmù ògbọ́ èmi lè sá ọmọ tó jùlọ lọ gbogbo tó ẹsẹ láyé tẹ ìyẹn rorò yìí wọn ò fẹ́ kọ́ta yín ọmọ bẹ́ẹ̀ sàárà nílà yìí. ẹni bá yọ̀bẹ tó yẹ kùmọ̀ lójú ayé ẹ̀yin máa yẹ tójú oorun ni sàárà ní ẹ má fi rẹ̀ ayé ò máa pè é lápá ayé ò máa pè é lápá ẹ ti náwó fáwọn èèyàn débì kan ẹ wá gbé ẹ̀sìn báyìí pé tí n bá lọ tán ẹ̀sìn ní òkú. àwọn ẹgbẹ́ yìí nínú lẹ́yìn tẹ́ ẹ ní ẹ fún wọn ní kàlónì bẹ́ẹ̀ sì rà ní kòkàn mí bọ́ọ̀sì tí wọ́n kọ́ ọkọ̀ sí nítorí bẹ́tẹ̀ ń sọjọ́ bí bẹ́tẹ̀ ń sọjọ́ bí ìyá tó bí rẹ́ńjí mo rí àmọ́ lónìí ọjọ́ bí ànábì là ń ṣe. sallallahu alayhi wa sallam. ànábì ló bá tí ó sì pẹ̀ màmá yín ànábì tó jẹ́ ọmọ rírì màmá yín ẹ̀yin ẹgbẹ́ ẹ̀fọ́kànbalẹ̀ bọ́ọ̀sì ti dúró. wala narun bimuhriqatin jawada. àwọn ẹgbẹ́ ìfẹ́ wọn mọ́ ní dìmí lọ́fà kò sí bọ́ọ̀sì gbẹgbẹ́ olódà alẹ́ sẹ́fẹ́ mi ní ìbáyé béèrè àjọ lówó wọn ni bá àbáníjọ nílé ànímọ́ra wa rí ni olówó sì máa ń kéde rẹ ó mà níwà ni mo mọ̀ mọ́ olówó rí tó pọ̀ ìnáwó ajágbá bí wàá sọ lówó tó wúlò ẹ wúlò tààrà fa àmọ́ àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ló kọ yín àwọn náà tó kékeré alẹ́ gun ẹja ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kó kọ́ ọdún mọ́ parí. walau kana al-jawadu min al-majusi. ẹni tó náwó síbi ẹ̀sìn kó dàkó sọ̀bẹ̀ jú sí ọlọ́run lè ní fìyà jẹ mọ́. Allah. àti yorùbá ànábẹ̀ sí níbí. n tí fi wá sàdúrà mo fẹ́ kọ́ tẹ́tí. bàbá kan ló fẹ́ kú èèyàn máa mi lárúbáwá máa wí. Bàbá kan ló fẹ́ kú. lárúbáwá Ọlọ́njàrí bẹ́. bàbá náà wá fẹ́ kú Bàbá náà fẹ́ kú. ó jẹ́ tọrẹtọrẹ Ó jẹ́ tọrẹtọrẹ. ó wá fi bí 2 million lẹ̀ Ó fi bí 2 million lẹ̀. ìyàwó rẹ̀ wá kó òun pamọ́ fọ́mọ ẹ̀. Ìyàwó rẹ̀ ó kówó náà pamọ́ fọ́mọ ẹ̀. ẹ̀yin tẹ̀ ní láárí iṣẹ́ ń gbọ́. Ṣé ń gbọ́? ọmọ bá dàgbà Ọmọ bá dàgbà. ìyá rẹ̀ ní bàbá rẹ̀ a máa ná owó àmówó tó fi kalẹ̀ fún ọ ni. Allahu Akbar. déédéé ibi tí mo náà kú nu lọmọ náà bá gba 2 million 2 Ọmọ million náà bá péré gbà ó gba 2 million. kí mo pé jẹ̀mọ́ 2 million naira. káàkiri 2 million péré Tọ̀. ká sọ báwọn torí owó gbà náà ni káì ẹ̀wọ̀n bara yín ṣe wàhálà ló bá ṣe sàá Náà. lọ́mọ ẹ bá ń lọ Ó bá ń lọ. ló bá rí bàbá kan tó kú ẹ tẹ̀lé mi Ó rí bàbá kan tó kú. ní ẹ bá ń jà níbi òkú rẹ Nájà. ọmọ ní jẹ́ mọ sọ̀rọ̀ díẹ̀ ọmọ ní kí ló fàjà 2 million sì bẹ lápò rẹ̀ wọ́n lẹ́nu ó kú ìlú jẹ gbèsè Bẹ́ẹ̀ni. bàbá sì rẹ́ni sán ànísìkú ẹ̀. À ní sìnkú ẹ̀. 2 million náà ló kù ó lè ló jẹ wọ́n ló jẹ 1.9 kìnnìkan million èmi dé owó kù ju bí ká sọ pé bí Kékeré kan lákò ẹ̀. ká sọ pé bí 10,000 10,000 naira. oníṣẹ́ta bá ti sanwó rẹ̀ sẹ́ẹ̀sì kù rẹ̀
wọ́n lásìkò rẹ̀ ló bá san. ó bá san. wọ́n ló dáa kò sówó tá a fi ra sọ̀ọ̀sì kú ó tún fún ọ ní 5,000. wọ́n ní kò sówó tá a fi gbẹ́lẹ̀ ó tún fún ọ ní 3,000. Allahu Akbar. gbogbo ẹ̀dá tó bá lè tọrẹ kì í rẹ̀ wọ́n. kì í rẹ̀ wọ́n. owó bá kù 2,000 péré. lọ́wọ́ ẹ̀. ní bá ń lọ ló bá tún ní bàbá kan ó bá tún mú ní 1,000. Allahu Akbar. owó kù èlò. ó kó 1,000 naira. bàbá wọn ní ìwọ ọmọ yìí lọ sọ̀rọ̀ tó tó báyìí jẹ́ ń fún ọ ní tó jowó rẹ lọ. Allahu Akbar. 1,000 tó kù lọ́wọ́ rẹ lọ fi ra mùsù. olú ọmọ wọn máa sọ̀tàn yín níjọ́ mi. إذا كنت في أمر فكن فيه محسنا. ìwọ tó ń bẹ níjọ wọn ní náà tó o bá ń bẹ níbì kan wà ń bẹ dáadáa rántí ẹ̀ tó ṣe ayé tí ẹ ti lọ tí wọn ò lè padà wáyé mọ́. àìmọ̀ ẹ̀ tó ti sẹ́rí tí ẹ lọ tí wọn ò lè padà wáyé mọ́. ọmọ wọn ò sì lẹ́ra yé ṣe tó ní bàbá wọn ò ṣe dáadáa. فأما قليل أنت ماض وتارك. ẹ̀yin àwọn ẹni kí ni oògùn àṣegbé ẹ dá mi lóhùn gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ téèyàn bá ti lè tọrẹ ayé òmòjúkù. wàláì tàlà kọ́ ní ẹ̀ṣẹ̀ bó ṣe lè wò ó tó tó o bá ti lè tọrẹ àwọn tí ó fẹ́ràn ló pọ̀ jẹ́ tí bínú rẹ lọ. ló bá lọ ra mùsù mísẹ́lẹ̀ ògbọ́ ó wá ra mùsù nù bàbá wọn ni lọ jó mùsù gúdúgúdú ẹ tẹ̀lé mi lọ́ọ̀lú báyìí tó ọba débẹ̀ bèrè ọba abẹ́ fọ́ lójú lọ fi eérú mùsù yìí kàn lójú kọ́ ohun tí ó ṣẹlẹ̀ ló bá wọ̀ lulẹ̀ lóòótọ́ yóò rí ọba abẹ ó fọ́ lójú àmọ́ lówó ni ojú tí wàá fọ́ ti pé 20 ọdún. ọba ní kábíyèsí mo fẹ́ purọ́ kan o bọ́lá ń bá ní odò tó nípa yóò fi eérú mùsù kàn lójú báyìí ojú rẹ̀ kàn lálẹ́ kan náà lẹ̀. إذا كنت في أمر فكن فيه محسنا. kí mo lójú rẹ̀ ṣe. ọ̀la ojú wa là tánu ọba bá ní ìwọ lọ là mí lójú gbogbo dúkìá mi mo kó dàjì fún ọ. kódà ọmọbìnrin kan péré tí mo bí mo yọ̀ǹda rẹ̀ fún ọ. أما قليل أنت ماض وتارك. tẹ́lẹ̀ yorùbá anábì ní ìtòsàn yòókù olú ọmọ bí sọ́ọ̀sì olú ọmọ ìpìlẹ̀ ọmọ àwọn àfáà àṣà tí òun yàrá gbọ́mọdé yóò forí gbàkúmọ̀ àṣà tí òun bá ti gbọ́mọ ní adìẹ ní títì tó bẹ́ gbé yàrá àti kùmọ̀ àtàdógẹ́ náà máa lẹ̀ mọ́ kò ní bóde pẹ̀lú ògùn ọlọ́run òwe ni mo pa òwe ni mo pa bó lọ rí. وكم دقت الأيام ṣé n parí ẹ̀yọ́ mọ̀ mi. أرباب دولة. ló bá lọ bí ọdún méjì ló bá lọ lọ́lú àwọn. ọba kọ gbogbo dúkìá tẹ̀lé. ló wá pàdé bàbá àjọ ṣé ó ní bàbá ẹ̀yin ni mo pàdé yìí tẹ̀lé ra mùsùn kí n fẹ́ rú ẹ̀kàn yẹn lójú ọmọ rí náà mo ti wá ní dúkìá mi ń dá méjì njọ́ ti bá rí. ó ní ẹ máa dá méjì. wọ́n dá owó méjì wọ́n dá aṣọ méjì. bàbá wa ní ìyàwó rẹ̀ náà ń kọ́ ṣèbí ìyàwó kan ní àádọ́n náà méjì ni tóra dènà ha ọmọkùnrin ló bá ní kí wọ́n lọ mú ayùn wá kí ni ó ṣe ó fẹ́ kí wọ́n la ìyàwó rẹ̀ sí méjì ìdùnnú rẹ̀ ló fẹ́ là sí méjì o kẹ́lẹ́ wu àwọn tí wọ́n bá máa tọrẹ kò sí tí wọ́n lè bòyàn bàbá wa ni àmọ́ ńlá ìyàwó rẹ̀ sí méjì kò sí tí ń fi dúkìá rẹ̀ sí màláíkà nìyí. Allah ọrẹ tó ta ẹ̀san rẹ̀ lọ rí olú ọmọ ọrẹ yìí lọ ó ní tí máa dì ọrẹ ẹ̀sìn ló kù báyìí àwọn alimusilihun tí wọ́n gbé àṣàlátù lẹ̀ ló kọyìn tí wọ́n ní ìyàwó tí wọ́n lọ́kọ tí wọ́n wá lẹ́gbẹ̀ẹ́ yín ló máa ṣe àfi kí wọ́n ó rí nǹkan tẹ́sí papọ̀ tẹ́gbẹ́ yòókù òbí ni máa yàn án pẹ́ni tẹ́ ẹ dúró tì náà ní kẹ́yìn wọn ò yòó bá nàbì mọ́ nítorí pé kí ni ọkọ̀ tí wọ́n sọ ẹgbẹ́ yìí nígbà tí mo wò báyìí tí wọ́n ń ta lóní wọ́n ní olú ọmọ lónìí ọlọ́run ló mọ iye àdúrà tí mo ṣe lẹ́yìn fún yín
pé yé kí wọ́n dá ẹgbẹ́ mùsùlùmí lẹ̀ ló kọ́ èèyàn wọ́n ti ra àlìjẹ́nà fún látàyé. Allah. bó o lọ wí. وكم دقت الأيام أرباب دولة àṣàlátù ala nabi al-karim. وقد ملكوا أضعاف ما أنت مالك. ó lọ tẹ lówó lọ tẹ́lẹ̀ ní dásẹ́sì microphone lásán ẹ̀ lè rà sí mọ́sálásí àìmọye tó sáyé ju àlọ́ tí wọ́n fowó dá aṣọ kan fowó dá aṣọ kan fowó dá bàtà wọ́n fowó dá fìlà wọ́n kú ọkọ̀ wọ́n kú tẹ̀lé ẹni. Allah. olúwọmọ Haji Muhydeen kíni ẹ pé ó kọ wọn jáde akínni àbádé akínsànyà mọ̀ bọ̀ sọ fẹ́ sọ̀rọ̀ ni. وكم دقت الأيام. ẹlẹ́ẹ̀kejì yàwó ẹ̀rẹ́kọ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún yín ẹ jókòó dáadáa níbi kéèyàn ó lè fowó dùn yàn nínú ẹnìkan níbi alágbàfọ̀ ni kí mo pè jàmọ́ alágbàfọ̀. ẹ dá mi lóhùn kí ló tẹ̀ ẹ dá mi lóhùn ó wá lókìkí inú bá ń bí ọba àlú oníkan bá ń pa bóun ni wọ́n ṣe pa gbogbo ẹ̀dá tó bá ti lókìkí ti ṣàgbákò ẹni tí ò dáa fún òkìkí náà ni ọ̀nà òun lẹ́mu sí dá ọ̀rọ̀ òkìkí ni gbogbo tí wọ́n fojú ẹmu sí rí láyé ẹ gbàgbé ẹ òkìkí ló bì èmi lèmi fi sí ẹ èmi mi sí ẹ ta lèmi rẹ́jà òkìkí ni ìràwọ̀ ọ̀sán tí dẹ́rù bá gbàlagbà àwọn tí yòówó ànábì ò wá ó jẹun pé ìfẹ́ kí n yòówó rẹ mọ́. sallallahu alayhi wa sallam. àwọn awọ́nà tí wọ́n gbà pa alágbàfọ̀ ẹ̀yọ̀ká wọ́n wá rí i pa àwọn alòfẹjọ́ rẹ sun àwọn ayé tí ń gbénú ayé kí mo sọ jẹ̀mọ́ àwọn ayé tí ń gbénú ayé wọ́n sì ju ayé lọ inú ayé ni ń gbé òṣùmọ́ ṣé kí ni jẹ̀mọ́ ọjà ayé lọ wọ́n lè dorí ayé kodò àwọn tí wọ́n mọ̀ bẹ lórí bẹ́ẹ̀dì lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ ní ará Amẹ́ríkà nípasẹ̀ ẹ tẹ̀lé mi tí wọ́n mọ̀ wù ọ́ báyìí pé ó ti fẹ́ẹ́ dé yànnà pàjá sọ náà ni ó ti débi tí ò sí èèyàn ìwọ̀n ẹ̀ ibi tí ó kù sí náà yàrá ẹ má ní wọn ò sí o ẹ má ní wọn ò sí gbogbo ẹ̀yin àfáà ẹ má sọ tẹnu yín ò bá gbà o tẹ́ ń tọ́jà lágbólé àkàn bẹ wọ́n fara wọn hàn wọ́n pẹ́sìn ànábì owó mọ́kànlá sì so lára rẹ̀ tí ò lè dìde lọ́nà mọ́kànlá ẹ̀sìn mi wọ́rọ̀wọ́rọ̀ yẹn àfa o à ń fa késìn gbẹ́rẹ́kọ́ o lórí odó a ó wá lọ a ó wá dọ̀bálẹ̀ a ó wá sìn yípo èèmọ̀ràn adìẹ òkùnkùn a ó wá là mọ́lẹ̀ a ó jó papọ̀ mẹ́jọ bá tiẹ̀ jẹ́ a ó wá ti ọrùn mùsùn bọ́nú mi títí yóò fi kú ẹ̀yin mọ̀kọ́ kúlẹ̀ a'udhu bi rabbin nasi malikin nasi láyé kúlẹ̀ a'udhu bi rabbil falaq min sharri ma khalaq bẹ̀rẹ̀ bó ṣe wáyé ni àti yóò bá anábì tí lọ lé ní sallallahu alayhi wa sallam yàbá iṣẹ́ ẹjọ́ ta ni mo ní ẹbí sùn àwọn ní ẹbí sùn ayé tí ń gbénu ayé jẹ́ ju ayé lọ àwọn àti náà wá láwọn ò lè dáṣẹ́ yìí jẹ́ àwọn lọ bẹ ejò níṣẹ́ àwọn náà tó pe ejò nínú ẹranko tí ẹni tá a bá ti rí kódà tá a bá ń kírun lọ kápá àkekèé ejò torí ejò tẹ́ ẹ rí ìwọ̀n àṣetánì lóbi níjọ́ tí àṣetánì ó bi ejò ó bára rẹ̀ sùn ní inú wa bí náà fi bí ejò ló bí àkekèé mo lọ yòókù mi ni èmi lẹ́ ń sọ ẹ̀ ejò sẹ́lẹ̀ ò dágún mo lè fa àṣírí ya díẹ̀ má bọ́ ọmọdé. وكم دقت الأيام أرباب دولة وقد ملكوا أضعاف ما أنت مالك. lẹ́bàá rán ejò níṣẹ́ bí ẹ ṣe rán ejò sì gbà lóòótọ́. àwa lọ gbé ejò yìí
síbi odò tí alágbàfọ̀ tí máa fọṣọ ẹ dákun ẹ mẹ́kúrò sí nǹkan mọ́sọ̀ bẹ́ẹ̀ o jòkó jẹ́ wọ́n lè pàdàdà mọ́ ọ lọ́wọ́ ejò ti gba àdéhùn bàbá alágbàfọ̀ wa ń lo odò ibi tí ń bọ̀ ó wá ra ẹ̀kọ́ mẹ́ta lọ yóò bóde lẹ́nu ọ̀nà báyìí ló bá pàdé ìyá kan ọlọ́kọ̀ mi dákun ọmọ ẹ̀yìn yín ni àti ìjẹun látàlẹ́ àná ló bá tọ́ ọbọ̀ ní aṣọ ó bá bùn lẹ́kọ̀ọ́ kan ó tó rìn fáá ó tó débi kan ó bá pàdé bàbá ní dákun inú lọ ní ebi ó tó tọ́ ọbọ̀ ní ọgbà ó tó bùn lẹ́kọ̀ọ́ kan yóò dé odò báyìí ló bá pàdé ọmọ kan tẹ́ ń sọ fún pẹ̀lú ebi olólùwọ̀n kí wá ní ìjẹ àmọ́ ń jògbó rẹ ló bá tọ́ ọbọ̀ gbá ó fò mí kò sí tí ó jẹ mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń náà ǹjẹ́ kó pọn omi lódò báyìí ejò yanu òkúta kan rọ́ di lọ́nà fún un òkúta ńláńlá mẹ́ta ó ṣe di lọ́nà fún un ejò wọn ṣe ọlọ́run náà gbọ́dọ̀ gé ọ tó kọ́ gé ó ti sàánú lónìí wọn ò bí ọdá akọ́ṣe kí ni kọ́ gé ejò orí gé wọ́n ti tún fún alágbàfọ̀ kí ni ò tó sú tó nǹkan àbọ̀ ọ̀ka tí mo ti gbajúbù ọ́ ọ̀là àlùbáríkà ọ̀yọ̀ sí amínà ní wọ́n ti tún fún alágbàfọ̀ nínú ìlú torí àti máa ń ṣe wọ́n èsè kó mọ̀ rí bẹ́ẹ̀ ló bá dé ló bá tún ru aṣọ wọ̀lú wọ́n ní yé ọba ní kí wọ́n lọ pe àwọn tó bẹ̀ níṣẹ́ wá mo rán yín sẹ́yìn tí wọ́n lá jẹ́ wọ́n lọ gbé ejò wá ejò a sì bẹ̀ ọ́n ṣe ọ̀jẹ́ wà lórí báyìí ọlọ́run ní sọ̀rọ̀ jáde ó lẹ́nu ẹran mi sí jù mí lọ ó ní mo fẹ́ san bẹ́ẹ̀ lòkúta ń rán ọdún mi lẹ́nu ẹ má ràn mí irúṣẹ́ bẹ́ẹ̀ mọ́ èyí ìwọ tó àbá fẹ́ ká yóò rọ kiri káàrẹ́ àfi kọ́ ní tọ́mọ̀ fi ṣèdúró níwájú ọlọ́run ìtàkẹ́dá tẹ́ dì mú lọlé ọba àlúlò náà alágbàfọ̀ wọn ń tọrọ bára kí mo ní í ṣe tọrọ bára wọn pè ní bó o ṣe eré bó ṣíwájú mi níyà kí mo ní wọn pè jẹ̀mọ́ bó o ṣe eré wàá bẹ́rù ẹ̀ mọ́dé àwọn tí a ní wọn ò kírun níjọ́ tí aláwo bá kú táwọn fẹ́ lọ síbi ẹtí sí ẹ́ wọn wà ní bó o ṣe eré wàá bẹ̀rù ẹ̀ níbodè bó o ṣe eré wọ́n ṣe gbàgbébodè ń bẹ́jọ́ náà ọba àlú ni wàá bíi pé àlùmọ́jìdì ló kìkì jù lọ ó tún wá pè ẹ́ tí a máa pè ó tún wá lọ mú ejò àyè wá ó wá mú ejò àyè yìí ó wá dé mọ́nú òru ẹ̀gbọ́n tí ń wí fún ọjọ́ mẹ́ta kí lè jọ wọ́n ti ṣe ó ti lé lóró ọba yìí sì bí ọmọ kan péré ọkùnrin àrẹ̀mọ rẹ̀ ló bá ní kí wọ́n lọ pe alágbà àlùmọ́jìrì wá ó ní gbà mo bùn ọ kí ló gbé fún jẹ̀mọ́ ejò ló gbé fún kó lọ sẹ́pa ọmọ ọba bá ń jó bọ̀ pẹ̀lú ìlú àti fọ́n ló bá pàdé sàárà lẹ́nu ọ̀nà ó ní bàbá mi tún ti dé pẹ̀lú òní àpà tí mo ná pẹ̀lú owó òní àpà ló bá gba òòrù lọ́wọ́ bàárà yóò lọ sí wò ní kọ̀rọ̀ báyìí ó sì báyìí ejò kan dì mọ́ lọ́rùn ni. bẹ́jọ́ ṣe pọ̀ ọmọ ọba ni. kọ̀démù lì náà fún síkà. ẹ̀yin tẹ́ wà lójú agbẹ́ tí nǹkan ṣáájú. kọ̀bìlà mọ́ tí ká sọ̀ọ́lì hàn. dáadáa sì ni ẹ ti ṣáájú. wà á máa falẹ̀ ìsà ìlàlí kùlù òdì sàbílù. ṣé dáadáa kò sẹ́ni tí ó jù sáyé torí ẹ̀ tí ó gbà wọ́n MC ẹ̀ máa bọ̀ ká fún ọ láwọ̀dẹ àmẹ́yìn kọ́kọ́ máa bọ̀ ná. kọ̀démù lì náà fún síkà. tíra yín dà. kọ̀bìlà mọ́ tí ká sọ̀ọ́lì hàn. káwọn ọ̀rẹ́ wọn tẹ̀lé ẹ. wà á máa falẹ̀ ìsà ìlàlí kùlù òdì sàbílù. abẹ́ lọ́ọ̀tì tíra ẹ̀ ẹkùn ní ẹ já kí lórí tẹ fẹ́ já kí lórí tẹ fẹ́ já ṣèbí tíra náà ni òun ní ẹ dúró tì mí ẹsùn díẹ̀ rẹ̀ torí ooru ni ṣèbí tẹ fẹ́ lọ́ọ̀tì náà ni èló ló parí tíra wá sọ sí mi létí
500,000 náà lẹ fẹ́ lọ́ǹtì ẹ̀ ló parí rẹ̀ lẹ fi ṣe é bí n wò kán bẹ̀. kí ló kọ̀ mọ́ yín?